àwọn ìlú tí ọ̀rọ̀ kàn. Bí ìjọba Ọ̀yọ́ ṣe kéde ìséde ní ìjọba ìbílẹ̀ 10 fún wákàtí 16 lójúmọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìséde fún wákàtí 16 ní ìjọba ìbílẹ̀ 10 káàkiri ìpínlẹ̀ náà. Ìgbésẹ̀ yìí oníjọba ni ó máa ń wáyé láti pọnkún akitiyan wọn láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n ti wà ní àkàtà ajínigbé láti ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí. Àwọn ìjọba ìbílẹ̀ 10 tó wà ní àyíká oldoyonationalpark ó ní ìséde náà kàn. Àtẹ̀jáde tí agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé tó máa fi léde ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 23 oṣù kẹfà ó máa sọ wípé ìséde náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù kẹfà láàrin aago 4 ìrọ̀lẹ́ sí aago 8 àárọ̀ ojoojúmọ́ fún ọjọ́ méjì tí ìséde náà tó máa fi kọ́kọ́ wáyé. Èyí túmọ̀ sí pé tí aago 4 ìrọ̀lẹ́ tó bá ti lù ní ọjọ́rú Wednesday ó ní kò ní sí lílọ bíbọ̀ mọ́ fún àwọn èèyàn títí di aago 4 òwúrọ̀ ọjọ́ kejì tí èyí sì máa wáyé fún ọjọ́ méjì gbáko ní gbogbo ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n ti kéde ìséde náà. Oyèládé ṣàlàyé pé ìséde náà ó jẹ́ ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kojú ìjínigbé àtàwọn ìpèníjàbò tó ń wáyé nínú igbó oldoyonationalpark. Ó wá rọ̀ àwọn aráàlú láti rí dájú pé wọ́n tẹ̀lé ìdarí ìjọba náà kí wọ́n sì rí wípé wọn kò jáde láwọn àsìkò tí ìjọba kéde náà. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ ó jẹ́ àtìlẹ́yìn àwọn aráàlú sí akitiyan ìjọba láti dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú. Àwọn ìjọba ìbílẹ̀ tí ìséde náà ti máa wáyé ńláwọn eléyìí: Oríire, Orelópé, Ìrẹ́pọ̀, Saki West, Saki East, Àtísbò, Ìtẹ̀síwájú, Ìsẹ́yìn, Ọlọ́run ṣògo àti Àtìbà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣe àwọn èèyàn náà ní rírí o. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Àánú Ọlọ́run ọba yóò wá èmi àti yín rí. Àmín.